orúkọ yín mà. orúkọ mi ni Alimat Adesina. ta lẹ́nu yìí. bàbá àwọn ọmọ mi. ọkọ yín tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ tí mo fẹ́. ẹni yìí kọ́. pásítọ̀ church tí mo lọ ń gbà kan. tẹ́lẹ̀ náà ni. bẹ́ẹ̀ ẹ lọ church wọn mọ́. àlọ́ mọ́. ẹ sì fáwọn náà mọ́. mo ṣì wá nulẹ̀. n wá dúpẹ́ wá ẹ kọ̀kọ́ mi ni ìwé mo sì wá nulẹ̀ ṣé bọ́ kọ́ yín sì ni. mo ṣì wá ń bẹ́ẹ̀. ok ta lẹ́nu. ẹ kálẹ́ sà. orúkọ yín sà. orúkọ mi ni Olúwaṣínà. Ẹni tó jókòó tì mí ìyá ọmọ mi ni. ṣùgbọ́n wọ́n sì wà nulẹ̀ yín. Mo lé ikú lọ. ẹ sori ni tẹ́ ẹ lọ. kí ni ojú rẹ fi wo mi. mo lámì sá. kí ló ń bá wá dùn kí n jẹ́ wọn lọ àbí lọ serious bus inú èmi wà lè fara mọ́ kí wọ́n lọ má lọ tó ti gbọ́ ta ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọkọ mi. that's right question I love that answer. thank you sir. ẹnì nǹkan. pastor church tí mo lọ rí. bó o la ṣe wá pé ta ajá tí kan lè mọ́ mú tẹ́ ẹ fi kó pásítọ̀ wá ẹ̀yin àti pásítọ̀ léwájú wa lórí ètò bó o ló ṣe jẹ́. ẹ ṣe dáadé wa ẹ kó wa jẹ pé iléeṣẹ́ yóò ní jóná. nǹkan tí mo gbé wá sí Oríyọmí Amusat ni pé kí kájọ lè tọ́jú ọmọ lórí ọmọ mẹ́fà náà dàlú mi láyà. bẹ́ẹ̀ ni mo bí ìbejì lẹ́ẹ̀mejì sá ìbejì ẹlẹ́ẹ̀kejì mi wọ́n ṣe pé 2 years ni àwọn ọmọ yẹn pé 2 years tán ti kúrò nílé. mo dẹ̀ ń kópa mo ń ṣiṣẹ́ bricklayer kò sí nǹkan tí mo epo ni mò ń tà mí níṣẹ́ kankan lọ́wọ́ mọ́. káwá lè jọ máa tọ́jú ọmọ lèmi ṣe wá síbí torí mo ti kọ́kọ́ gbẹ́jọ́ yẹn wá náà lẹ́yìn nígbà tí wọ́n kọ́ fẹ́yàwó kan tí yẹn lọ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ bọ̀tí kéèsì yẹn mo fẹ́ gba ìpè yẹn ó ti bì kan dé kéèyàn ṣọ́rẹ̀. ìgbà tí mo dẹ̀ dé bẹ́ẹ̀ tán pè mí ní ẹnujọ́ mẹ́ta pé kí n wá o wọ́n pe àwọn náà wọ́n dé ọ̀tọ̀ ní kéèsì tèmi gbé lọ sà ọ̀tọ̀ ní kéèsì táwọn gbé padà dé pé ó ní kéèsì wo ló gbé wá wọn ní káwọn jọmọ tọ́jú ọmọ tọ́jú ilé béèrè àwọn ṣe kíní kan ó ní rárá o ní tó ṣẹlẹ̀ ni pé pásítọ̀ ló lọ́mọ o pásítọ̀ náà bímọ fún pásítọ̀ ló ṣe gbà mú mi bímọ fún pásítọ̀ tí n bá bímọ fún pásítọ̀ ni inú yàrá ẹyọ kan tí mò ń gbé láti bí 12 years gígbó ló wà ń bẹ ó ti lémi mi ò lọ ṣé mo lé lẹ́yìn tí mo bímọ fún kí n má ti lọ ni wọ́n ṣàní rárá nígbà tá a ṣáà táwọn dáàdì yẹn gbé ẹjọ́ kalẹ̀ wọ́n ní pásítọ̀ gbọ́dọ̀ yọjú wọ́n sọ̀rọ̀ nípa ẹja wọ́n ní mo fáwọn ẹlẹ́ja jẹ làwọn fi kúrò lé wọ́n fògùn sínú ẹja fáwọn nǹkan ni ẹni yìí mi ìṣẹ̀ṣẹ̀ lọ́mọ bá ṣiṣẹ́ aláṣẹ ọdọọdún ló máa ń sìn bí mo dẹ̀ ṣe máa ń gbé wá síbi bẹ̀yẹn sínú ilé nìyẹn tẹ́ máa ń jẹ ẹ̀dẹ̀lẹ́ ẹjẹja ẹ ló bá nǹkan pàdé lára yín wọ́n poison sí ẹni tó fún mi lẹ́jọ́ ò bá wá bọ̀ mí rí wọn níwájú Ọlọ́run bá tẹ ṣé àwọn tí tó mú pásítọ̀ tí pásítọ̀ fi lè wá kí ni òmò ẹlẹ́ja mọ̀ lè wá mi ò rí ẹlẹ́ja yẹn níwà wọ́n mi yẹn máa ń pẹ́ dé bàtà tí wọ́n bá sọ pé àwọn fi dé èmi ti máa sùn pẹ̀lú àwọn. ẹjọ sẹ́yìn ò dẹ̀ bímọ fún pásítọ̀. mi ò bí ọmọ fún pásítọ̀ dàdí nígbà tí mo wá ń bá ọ̀rọ̀ bọ̀ wọ́n pe pásítọ̀ lẹ́nì dàdí àwọn náà dé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé n tó ṣẹlẹ̀ ni pé kán gbé wúmà yìí kó lẹ́gbẹ̀ẹ́ àwọn fẹ́ sọ̀rọ̀ míwà ìyẹn pásítọ̀ míwà wọ́n ti kẹ́jọ́ lọ sí family house wa tẹ́lẹ̀ nígbà tó kẹ́jọ́ débẹ̀ ni mo tó rí lẹ́tà mẹ́sẹ̀gì tí pásítọ̀ send pé dádì bèjì lóòótọ́ àwọn fẹ́ yàwó yín ṣùgbọ́n yàwó yín ò mọ nǹkan kan pa ẹ mọ́ bínú ẹ dáríjì àwọn. I don't understand. wọ́n náà ṣàṣẹ́ǹdì lẹ́tà yẹn. wípé ẹ mọ nǹkan kan pa bí àwọn ṣe fẹ́ yín. bẹ́ẹ̀ni. how come. ẹ ṣe dájẹ́ lẹ́tà yẹn à ń bá bọ̀ sà. ẹ mọ̀ bá nǹkan kan bọ̀. à ń bá lẹ́tà yẹn bọ̀. ẹ mọ̀ bá bọ̀. ok. ẹ bá jìnnà ẹ já mú láti bẹ̀ yẹn náà. pásítọ̀ ẹ bá ń súnmọ́ kínní yẹn ọ̀rọ̀ yẹn ó sì rí bákan lójú mi mò ń bọ̀ ẹ bá ń tanná sí kínní. orúkọ tèmi ni pásítọ̀ Ọláìlú Adéyẹlé. wọ́n yà mo wà pẹ̀lú. lórí ọ̀rọ̀ tí a ń sọ lọ ní nǹkan bíi ya 2013 ó ní wọ́n join church tèmi àwọn ìdílé yìí ní ya 2014 níwájú Ọlọ́run àti ènìyàn tá a gbọ́dọ̀ jẹ́rìí rọ́ mo ṣubú lára obìnrin yìí nítòótọ́ ìgbà tí ìṣẹ̀lẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fún mi bí ẹni tó wà nínú ìgbèkùn mo wá wò pé kí ni mo lè ṣe mo pe ìyàwó mi mo jẹ́wọ́ fún un pé mo wà nínú ìgbèkùn kan mi dẹ̀ mọ̀nà àti bọ́ torí mo rí pé nǹkan yìí mo ń bá yí ìyàwó mi ó ká màsíkì àdùgbà àdúrà àwọn tí ó tún jẹ́ àwọn àgbà sí wa ó lọ sọ́dọ̀ wọn pé ọkọ mi ń pàṣẹ nǹkan báyìí o àdẹ wọn dẹ̀ gbàdúrà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo dẹ̀ bọ́ nínú ìgbèkùn yẹn ṣùgbọ́n still yet ọkàn mi ẹ̀rí ọkàn yẹn ò jẹ́ kí n sinmi torí ẹni tó jókòó tó ń ṣe ọkọ obìnrin yìí ó jẹ́ nìkan tí ó dáa sí mi ní tòótọ́ ó dé jẹ́rìn dáadáa torí à ń sọ eléyìí tàbá dọ̀rùn àmà tó wí. mo ń láti wá wò pé kí ni mo lè ṣe tí ọkàn mi fi lè balẹ̀ torí ọkàn yẹn ò sinmi ló yẹ kí èmi pe ọkọ wọn yẹn ní kọ̀kọ̀ mo pe wọn mo lè jẹ́wọ́
ìgbà tí mo jẹ́wọ́ yẹn mo bẹ̀ wọ́n even mo dọ̀bálẹ̀ fún wọn mo dì lẹ́sẹ̀ mo pé kó jọ torí tí n bá rí ìdáríjì ẹ̀ ó sì kó díwọ́ ọ̀rọ̀ fún mi ọkọ wọn bara jẹ́ díẹ̀ ṣùgbọ́n nítorí àjọṣepọ̀ tí a ní àti ìfẹ́ tó náà ní sí mi wọ́n náà wọ́n gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ mo tún wò pé mo rí pé ó dàbí pé nǹkan yẹn ò tí ì sí bẹ́ẹ̀ kúrò ní ọkàn wọn tó bẹ́ẹ̀ ló fa mẹ́sáàgì tí mo sẹ́ndì sí wọn mẹ́sáàgì tí mo sẹ́ndì sí wọn mo ń try àti fi mẹ́sáàgì yẹn sí ààbò fún ìdílé yìí mo sọnù mẹ́sáàgì yẹn mo ní pé ìyàwó kì í ṣe ní onírànú ọ nínú nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn pé kọ́mọ̀ wò pé ìyàwó ń ṣe onírànú pé tọ̀ ká gbà wípé ìṣubú yìí èmi gbà pé ebi orí mi ló wà torí pé mi fẹ́ kí ìdílé yẹn kó túká pé mo gbé ẹbí yẹn sórí ara mi pé agbára wípé tọ̀ èmi ní ìkọ̀sẹ̀ yìí wá láti ọ̀dọ̀ rẹ̀ ẹ wo nǹkan tí mo kọ síbẹ̀ so nìyẹn fi lọ wọ́n dẹ̀ adẹ̀ ń ṣe dáadáa síra wa láti 2014 yẹn nǹkan yìí ti stop láàrin mi àti màmá yìí now ìgbà tó 2016 ni wọ́n tún bímọ ìgbà ni wọ́n bí ìbejì first ìbejì tí wọ́n ní wọ́n bí even èmi ni mo sọ lórúkọ go family tí wọ́n náà ló wà ń bẹ̀ tàjọ sí àdẹ̀ ní problem pẹ̀lú ara wa 2016 yẹn ni wọ́n ti kúrò ní church mi dìtò pé bí church kan ti wà ní ẹ̀gbẹ́ tòsí ilé wọn ni wọ́n ti wà ń bẹ̀ gbà yẹn à ń kira máa ń kira náà ni so àdẹ̀ ní anything 2016 17 18 19 20 ìgbà tí 21 but ní tí mo kàn máa notice ni pé last year that's 2022 last year yìí níbi kan bíi July ni mo gbọ́ ní kọ̀ọ̀kan wọlé sí láti gbà yẹn going to 7-8 years àjà anything àdìmídẹ̀gbọ́n kankan wọ́n ń ṣe dáadáa sí nínú ìdílé yẹn ní kọ̀ọ̀kan wọlé ẹjọ́ ta ni mo bá sọ̀rọ̀ ní dádì ayọ̀ wọ́n wá ju yàrá pa dádì amúnẹ̀pẹ̀ kújọ́ mẹ́ta pé kí n wá mú ìyàwó mi àti ọmọ inú ilé àwọn àtọmọ mi ilé àwọn o mo tún béèrè padà pẹ́jọ́ ta lọ́nà ìsọ̀rọ̀ because ó yà mí lẹ́nu láti ọdún yẹn sí àpò pé ní anything now wọ́n wá ní àwọn ni wọ́n àbùkí ni mo lè ṣe ìgbà tó dijọ́ kejì níjọ́ yẹn mo pe nọ́mbà chairman landlord àdúgbò wa pé ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo fẹ́ kí wọ́n gbọ́ sí ìjọ́ kejì wọ́n ní kí n wá wọ́n wá pe elderly man kan ní àdúgbò yẹn táwọn náà jẹ́ àgbàrá àgbà ń bẹ̀ wọ́n wá pa méjì jókòó pétọ̀ pásítọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n wá invite dáàdi òkè tí wọ́n dúró yìí ní ọkọ̀ ọgbọ́n yẹn nígbà tán dé tí àwọn yẹn mẹ́nu lé ọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé pásítọ̀ ló wá fẹjọ́ ìsùn ní náà pe àwọn lánàá pé nǹkan kan ohun tí bàbá yẹn sọ ni pé àwọn àti ìyàwó àwọn pé àwọn ti jọ sọ̀rọ̀ ní òru àná mọ́jú pé lóòótọ́ làwọn pè mí pé but àwọn ti wá jọ sọ̀rọ̀ lóru àná mọ́jú pé ìyàwó àwọn ti bẹ àwọn gan pé ó ti bí àwọn torí gbogbo bí nǹkan bá ṣe ni mo ṣe máa sọ pé wọ́n ti bí àwọn pé nítorí ṣẹlẹ̀ ni pé ìyàwó àwọn òun ló ń fa nǹkan ìpó ń frustrate àwọn lórí pé nítorí ìyàwó tí àwọn fẹ́ torí àwọn ìdìmọ̀ wá rí pé ìgbà ilé mi tó mọ̀ pé wọ́n ti fẹ́ ìyàwó kan ní last year yẹn ní ọdún tí ó kọjá yẹn pé àwọn fún obìnrin kan lóyún pé bí ìyàwó àwọn ṣe wá mọ̀ láti gbà yẹn ń frustrate àwọn gan nínú ilé tí ìjẹ́ káwọn sinmi pé làwọn náà fi wá wò pé tẹbí wọn náà ó láṣìírí ní ọwọ́ mi rí wọ́n ti sọ ìtàn tán wọ́n fi ṣàpẹrẹ ńjọ́ náà bọ̀ tí pé àkókò ní sí fún mi láti sọ bí wọ́n ti sọ so wọ́n ní fún díẹ̀ yìí but lẹ́yìn ìgbà táwọn pè mí lánàá yẹn ìyàwó àwọn ti jọ sọ̀rọ̀ ni àti so wọn jẹ́ ká rí wọn jẹ́ ká sọ̀rọ̀ kankan lé mọ́ tí àwọn ènìyàn fi sọ pé tọ̀ wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn pé bó ṣe jẹ́ kórìí náà nìyẹn pé wọ́n sì tọ́ pàtì àwọn bá níjà wọ́n dẹ̀ jọ parẹ́ lóru mọ́jú pé kò sí tó burú bí fún èmi àti wọn àtújọ rìn tájọ sọ pé kíní kankan tí a fi jọ lọ́njọ́ yẹn ni mi ò rẹ̀ gbọ́n kankan mọ́ bọ́ tí mo tún máa rí ni pé nígbà tó di dis January ni mo tún gbọ́ kọ̀ọ̀kan tó tún wọlé wọ́n ní láti Àkóbọ̀ police station pé kí n tún yọjú síbẹ̀ ìgbà tí mo dé Àkóbọ̀ police station wọ́n ní àwọn woman wá sí police station pé ó ní ọkọ̀ da ọmọ lu láyà pé gbogbo àwọn ọmọ tó ń bí pé òun kọ́ ni òun ní ọmọ pé woman wá ní lóòdù ẹrù yẹn ti kọjú fún òun pé kí ni mo mọ̀ nípa ẹ̀ mo dẹ̀ tún sọ bí mo ṣe sọ yìí náà ni pé òótọ́ ní yá 2013 to 14 ní 2014 nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin mi àti obìnrin yìí pé but after then àríra anybody òun kálukú ti ń bá tiẹ̀ láti 2014 yẹn sí ìsìn báwo ni ọmọ tẹ́ ẹbí wọn wá ní ìbejì àkọ́kọ́ 2016 ẹbí ìbejì kejì ní 2020 ẹni tí ẹ̀yin ò rí láti 2016 tí àjọ táwọn náà dẹ̀ mọ̀ ó sì máa wá jẹ́ pé ọmọ mi ni ẹ̀sìn máa jẹ́ pé ó bímọ fún mi mo dẹ̀ kọ statement yẹn síbẹ̀ ó wà ní ọ̀dọ̀ wọn náà ní ibẹ̀ so ohun tí mo tún máa rí náà ni pé mo tún gba call láti iléeṣẹ́ Oríyọmí níbí pé kí n yọjú ní ẹni òní tí mo fi wá sí ní mọ́nàtàn lọ́hùn so nígbà tí mo débẹ̀ wọ́n ní woman yìí náà ló wá pé nǹkan dẹ̀ wá mú ẹjọ́ wá ni pé wọ́n ní ọkọ àwọn da ọmọ lu àwọn ní àyà pé so bọ̀ nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan mi pé ọkọ wọn sọ pé pásítọ̀ ni ó ní ọmọ márùn-ún inú ọmọ mẹ́fà tó fi pé márùn-ún àwọn ọkọ̀ báwo ló ṣe jẹ́ ìgbóni ìgbà wo ni irú ilé ìṣẹ̀lẹ̀ ni àfi wá ń sọ̀rọ̀ nípa. pé márùn-ún ni tẹ̀yìn inú mẹ́fẹ̀fà. mẹ́rin pé ìbejì àkọ́kọ́ ìbejì kejì pé pásítọ̀ ni ó ní ọmọ fi wá nítọ̀
níbi tí adé yìí màá tún rìpíìtì ọ̀rọ̀ tí mo ti ń rìpíìtì bọ̀ 2013 and 2014 ní ìṣẹ̀lẹ̀ dáàtọ̀ ọmọ tẹ́ẹ̀dẹ̀ ní ẹbí 2016 nílẹ̀ bímọ ìbejì àkọ́kọ́ 2020 nílẹ̀ bímọ ìbejì ẹ̀kejì and then èmi àti yín ò ríra àìpéra mi ní nọ́mbà àwọn mi ní nọ́mbà ara wa. ok ọdún wo lẹ náà bí ìbejì àkọ́kọ́. 2016. ọdún wo lẹ jẹ́wọ́ fún bàbá. 2015. 2015 ọmọ tẹ́ bí ní 2016 yẹn oṣù wo ni. oṣù karùn-ún. oṣù karùn-ún 2015 oṣù kẹrù lẹ jẹ́wọ́ ní 2015. Actually mi lè recognize the month yẹn. ìgbà tí bàbá yìí bá calculate ẹ̀ bá pé bí òkòjò oṣù mẹ́sàn-án lọ sígbà náà ó lè wò pé bóyá ó ṣe rí nìyẹn. orúkọ mi ni Olúwaṣínà a bá wọn pàdé ní 2014 torí 2014 ni máa mi kú. 2014 ni máa mi kú ẹ̀yin kọ́ lẹ nìyá. nígbà táwọn lọ sí church wọn ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní wípé ìyàwó mi complain fún àwọn ṣé ń gbọ́ mi sà wípé mi ò kì í múra dáadáa ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn bí mo ṣe sọ ní sálínsílẹ̀ nìyẹn wọ́n á sọ fún wọn wípé ṣé kèé ṣe nǹkan tí mò ń rò ẹni tó ń ṣẹlẹ̀ ṣé kèé ṣe pé ẹ̀ ń fẹ́ra yín máa wà mọ́ ní Ọlọ́run ní jẹ́ ok gbòyà wọ́n jọ sọ fún wa ní wípé a máa lóyún kan o wípé a gbọ́dọ̀ ṣẹ́ o mo ní fine kò pẹ́ lóyún mo ní oṣù wàhálà mo bẹ̀rẹ̀ sóòrù fún wa wípé a máa ní prayer mo bẹ̀rẹ̀ sóòrù inú yàrá kan yẹn náà lórí bẹ́ẹ̀dì kan náà làwọn méjèèjì jọ ń sùn èmi á sùn lẹ̀lẹ̀ ìjọ tí mo kọ́kọ́ wá sunú ilé mo ní ìyàyọ̀ ó ní ẹ̀ mo ní mo bọ̀ ní ọ̀dọ̀ mi ní orí bẹ́ẹ̀dì ìsàlẹ̀ ó láwọn àwọn ọjọ́ sùn ni. lẹ́yìn náà wà ń bẹ̀. ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ pé mi ò já yín mo láwọn ọjọ́ sùn ni fine ìjọ tí màá ka wọn ní òru ariwo wọn ló jí mi lágbára Ọlọ́run tí ẹ bá ń parọ́ iwájú Ọlọ́run lájọ wà á lè parọ́ ń bíbà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ jẹ́wọ́ fún mi ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìjọ tí màá ka wọn ariwo wọn ló jí mi ìjọ tí màá ka wọn ẹ̀yin obìnrin yìí láti máa sọ wípé má gba iwájú wọlé o ẹ̀yìn ni kò gbà wọlé o mi ì fẹ́ kó o tètè wá o mo wá pè ní òru ọjọ́ yẹn mo ní ìyá ayọ̀ mo máa bára wọn sọ wípé ó sùn o ó ti jí o kò jí o máa yí dìde láti orí bẹ́ẹ̀dì tí mo àwọn méjèèjì jọ wà mo wá bá mi ní ìsàlẹ̀. ìyẹn ni mi ò lè gbà. pastor let him land. okay sir. o gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé ó ní tó báyìí nù ó dákẹ́. àná wọ́n ti sọ́rí. ìyẹn ẹ̀ dákẹ́. wọ́n wá bá mi wọ́n bẹ̀ mí. níjọ́ yẹn wọ́n jẹ́wọ́. irọ́ ni irọ́ pátá ni. pastor. yes sir. pastor. yes sir. wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ. wọ́n bẹ̀ mí ní òru ọjọ́ yẹn wọ́n jẹ́wọ́ fún mi wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe rí. ṣùgbọ́n kí n má jẹ́ kí iṣẹ́ ìrànṣẹ́ kó bàjẹ́ after yẹn wọ́n wá bá mi ní shop níbi iṣẹ́ mi wọ́n wá bá mi wọ́n ní òótọ́ ni nǹkan tí àwọn sọ o ṣùgbọ́n ó ti di awo ó ti di ìmùlẹ̀ o wípé tí mi bá fẹ́ kí ẹ̀mí mi ó lọ sí tí mi bá fẹ́ kẹ́mi mi ó lọ sí wípé kí n rárá dá lé wípé tó bá di 50 years àwọn wà kó àwọn ọmọ mo sì rọra ṣe kí ni mo rọra dá lé. ilé tẹ wí yìí yes sir ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ sí o. mo ń gbọ́ yín. ibi tá a wà yìí. mo ń gbọ́ yín. ó dà ẹ máa sọ sí mi sà. ẹ máa sọ tiyín lọ. mo wá sí ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi àjọsọ yẹn mo lọ mo wá tẹ́sítì mẹ́sẹ̀gì sórí fóònù fún mi ó ní mo fún yín yẹn. ìgbà tí bẹ́ẹ̀ ni ó nìyẹn ìgbà tí ọ̀rọ̀ yẹn lọ ìyàwó mi ló gbé mi lọ sí family house wọn wípé mi ò tọ́jú àwọn ọmọ mo ń fìyà jẹ òun mo ń ṣe gbámọ̀ ń sà òun nígbà tí wọ́n pè mí láti family house wọ́n sọ wípé kémi àti ẹnìkan ní ká mọ̀ bọ̀ ká jẹ́ méjì nígbà mo ń lọ mo mú èèyàn 5 dání
ìgbà tí màá délé wọn mo bá full house mo bá ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ níbẹ̀